A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ìṣe wa eléyìí tí a tún mú wá òun náà ni àwọn kókó mẹ́wàá tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa gbajúgbajà olórin bàbá Haruna ISOLA Eegunjobi. Báwo ni a ṣe bí bàbá Haruna ISOLA Eegunjobi? Ọdún wo la bí bàbá? Báwo ni bàbá ṣe kékeré? Báwo ni wọ́n ṣe bára wọn nínú iṣẹ́ orin kíkọ àpàlà? Àwọn ọ̀rọ̀ wo ló yẹ kẹ́ ẹ mọ̀, ló yẹ kẹ́ ẹ gbọ́ nípa bàbá Haruna ISOLA àti iṣẹ́ tí bàbá yàn láàyò, iṣẹ́ orin kíkọ? Àwọn kókó mẹ́wàá tó yẹ kẹ́ ẹ gbọ́, tó yẹ kẹ́ ẹ mọ̀ la fẹ́ mú wá, la fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ nínú fídíò yìí nípa bàbá gbajúgbajà olórin àpàlà bàbá Haruna ISOLA Eegunjobi. Kẹ́ ẹ wá lè gbádùn wa dáadáa, a fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí fídíò yìí, kí àwọn àtúpalẹ̀ tá a fẹ́ mú wá fún yín nípa bàbá Haruna ISOLA àti orin àpàlà wọn kó lè yé yín dáadáa. Ẹ má gbàgbé o láti bá ní láìkì fídíò yìí, ẹ bá ní ṣíà rẹ̀, kẹ́ ẹ dẹ̀ fi ìwòye àti èrò tiyín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Bákan náà ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe, ẹ bá ní tẹ notification bell kẹ́ ẹ lè máa láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lóòrèkóòrè tá a bá tún ti mú àtúpalẹ̀ ọ̀rọ̀ tuntun wá fún yín lórí ìkànnì wa Otasansan rédíò and TV. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe sọ, ní Òkè So'pin nílùú Ìjèbú Igbo nípínlẹ̀ Ògùn ni wọ́n ti bí Haruna ISOLA Eegunjobi. Kókó kejì, ọdún 1919 ni wọ́n bí Haruna ISOLA Eegunjobi sáyé. Kókó kẹta òní pé abẹ́ bàbá kan tí wọ́n ń pè ní Yẹ́sùfù ni Haruna ISOLA ló ti fojú sí iṣẹ́ títún kẹ̀kẹ́ ṣe, torí pé kẹ̀kẹ́ ni ó wọ́pọ̀ nígbà náà tí wọ́n fi ń ṣe ẹsẹ̀ rìn, gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bí ìtàn ṣe sọ. Láyé ìgbà náà olówó ni àwọn tí ń lo kẹ̀kẹ́ báísíkù, olówó gidi ni wọ́n. Ẹni tówó rẹ̀ bá tówó ní ra kẹ̀kẹ́, ní fi kẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ rìn nígbà náà. Kókó kẹrin tá a tún fẹ́ mú wá fún yín nípa bàbá Haruna ISOLA ó ní pé Haruna ISOLA ó tún kọ́ iṣẹ́ àgbẹ̀dẹ, ìyẹn goldsmith, tó sì gbajúmọ̀ nídìí rẹ̀. A gbọ́ wípé abẹ́rẹ́ ìránṣọ ó ní bàbá Haruna ISOLA ó ní ó specialize sí, ìní ó yàn láàyò tí ó gbajúmọ̀ láti máa rọ̀ nígbà náà. Kókó karùn-ún tó yẹ kẹ́ ẹ mọ̀, tó yẹ kẹ́ ẹ gbọ́ nípa bàbá olórin àpàlà Haruna ISOLA ó ní pé láàrin ọdún 1940s ni Haruna ISOLA ló tó gbajúmọ̀ orin àpàlà kíkọ, ló tó kọjú sí dáadáa, ló tó kọbi ara sí láàrin ọdún 1940s. Kókó kẹfà tí a fẹ́ mú wá nípa bàbá Haruna ISOLA ni pé
ọdún 1948 ni Haruna ISOLA ló gbé àwo orin rẹ̀ àkọ́kọ́ jáde. Àkọlé àwo orin rẹ̀ àkọ́kọ́ gbà náà ló pè ní late Ọba Adébóyè Orímolúsì of Ìjèbú Igbo. Ìyẹn àwo orin tó ṣe fún kábíyèsí Ọba Adébóyè Orímolúsì tìlú Ìjèbú Igbo nígbà náà. Kókó keje tá a fẹ́ mú wá fún yín nípa bàbá olórin àpàlà Haruna ISOLA ni pé ó bẹ̀rẹ̀ iléeṣẹ́ agbórinjáde tó pè ní 9 Stars Record lọ́dún 1969 pẹ̀lú àjọṣepọ̀ gbajúgbajà olórin jùjú kan Ìgbáire. Kókó ẹlẹ́ẹ̀kẹjọ tó yẹ kẹ́ ẹ mọ̀ tó yẹ kẹ́ ẹ gbọ́ nípa bàbá olórin àpàlà Haruna ISOLA ó ní pé lọ́dún 1981 Haruna ISOLA gba àmì ẹ̀yẹ Baba Music Award nínú orin ìbílẹ̀, orin tó jẹ́ orin tiwantiwa, orin abínibí nígbà náà lọ́dún 1981. Kókó ẹlẹ́ẹ̀kẹsàn-án nípa bàbá Haruna ISOLA ó ní pé lọ́jọ́ 29 oṣù kẹfà lọ́dún 1981 Haruna ISOLA ó ṣí iléeṣẹ́ agbórinpọ̀ ìyẹn tá a mọ̀ sí music studio tó sì jẹ́ pé ó ní ọ̀fẹ́ kàṣíàrà nígbà náà jùlọ ní gbogbo ilẹ̀ Áfíríkà lọ́dún 1981 là ń sọ o. Kókó ẹlẹ́ẹ̀kẹwàá tó sì jẹ́ pé òun náà ni a ti dánu dúró nípa bàbá Haruna ISOLA ó ní wípé ọ̀rọ̀ Yorùbá kan ló ní àwáyé má kó sí gbogbo ẹ̀mí ló máa tọ́kú wò. Bẹ́ẹ̀ ni ọjọ́ Wednesday ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 1983 ni Haruna ISOLA Bello Eegunjobi ni bàbá gbẹ̀mí o. Bàbá rèwàlẹ̀ àṣà Haruna ISOLA Eegunjobi ọwọ́ káàlẹ̀ lọ lẹ́ni ọdún márùndínláàádọ́rin. Àfi kí ọbẹ̀ Èdùmàrè kó túbọ̀ bá ní tẹ́ bàbá olórin àpàlà gbajúgbajà Haruna ISOLA Bello Eegunjobi kó bá ní túbọ̀ tẹ́ káfẹ́fẹ́ rere. Torí pé tá a bá ń sọ nípa àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ kí àṣà ìṣe nǹkan ní Yorùbá tí wọ́n jẹ́ kó tàn káyé, tí wọ́n bu iyì ẹ̀yẹ àpọ́nlé kún àṣà ìṣe ìnílẹ̀ Yorùbá lẹ́ka torin ká fi èdè dára, ó ní bàbá Haruna ISOLA Eegunjobi wà tàbá ní parọ́ fúnra wa. Gbajúgbajà ni bàbá Haruna ISOLA Eegunjobi nípa orin àpàlà. Ẹlẹ́gbẹ́ olórin àpàlà bíi ti bàbá Haruna ISOLA kò wọ́pọ̀ nígbà náà. Tàbá kàn tiẹ̀ ń sọ nípa àwọn tó jẹ́ pé a lè pè ní olùdásílẹ̀ creator, originator, pathfinder nípa orin àpàlà. Ọ̀kan ni bàbá Haruna ISOLA, ọ̀kan gbòógì ó ní bàbá Haruna ISOLA Eegunjobi tàbá ní parọ́ fúnra wa gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ. Kódà ọ̀rọ̀ Yorùbá kan ló ní bónírèṣé ò bá fíngbá mọ́ èyí tó ti fín sílẹ̀ kò lè parun. Bẹ́ẹ̀ gangan lọ̀rọ̀ orin bàbá Haruna ISOLA láwọn orin tó ti kọ tó tún jẹ́ pé ó tún wúlò lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ ni tó tún wúlò lásìkò tá a wà yìí, tó túmọ̀ sí pé evergreen lórin bàbá Haruna ISOLA, evergreen ni tí ò létí
tí ò lè sá tí ó sì tún máa relevant títí ayé gbogbo. Àwọn èèyàn ti lọ o, àwọn èèyàn ti lọ, àfi kó bèdùmàrè kó bá ní dẹlẹ̀ fáwọn èèyàn rẹ̀ tí wọ́n ti lọ. tó àdúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa. èyí tá a tún ní ká mú wá fún yín rèé nípa bàbá Haruna ISOLA Eegunjobi, olórin àpàlà tó rí wàlẹ̀ àṣà ní ọjọ́rú ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 1983 tó túmọ̀ sí wípé ọdún yìí gangan òun náà ni bàbá Haruna ISOLA ló pé 40 ọdún tí wọ́n ti rewàlẹ̀ àṣà tí wọ́n ti lọ bá ẹlẹ́dàá wọn. La fi sọ wípé ẹ jẹ́ ká gbáyé ká ṣayé re, ẹ jẹ́ ká gbáyé ká hùwà re, torí pé ìtàn ò ní tán o, ìtàn sì ní gbàgbé. ìtàn sọ nípa mi, ìtàn sọ nípa rẹ̀, ohun tá a bá gbáyé ṣe. ìtàn ò ní tán o, ìtàn sì ní gbàgbé, ẹ jẹ́ á ṣayé re. ẹ bá ní share fídíò yìí, ẹ bá ní like ẹ bá ní subscribe, ẹ tan notification bell kẹ́ ẹ lè máa gbádùn wa síwájú àti síwájú sí i.